Ìbéèrè ni pé lábẹ́ àwọn financial information àwọn ìwé ni wọ́n wà pé wọ́n ní copyright. Lábẹ̀rẹ̀ irú àwọn study books and àwọn academic books náà. Ṣé ó tọ́ kí o print for personal use? Copyright nínú Sharia kí ni ìdájọ́ rẹ̀? Ọ̀nà méjì làwọn àlùfáà máa fi wo ọ̀rọ̀ copyright. Copyright ti material ìwé ni, tírà ni, software ni, app ni tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Ọ̀tọ̀ ni ìdájọ́ tiẹ̀. Ìwé ni, tírà ni, app ni tó ní nǹkan kan ṣe pẹ̀lú kíni. Ní ẹ bá develop app tí yẹn máa ka Kùránì nísìn, ṣẹ̀mọ̀ pé yóò ti dàpọ̀ mọ́ ẹ̀sìn, ó sì tún lóun wọ́n máa ta ni. Èyí ò ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀. Ọjọ́ ti lọ bọ̀ ní kíkún kúkúrú. Ṣẹ́rí ìtọ́ bá jẹ́ pé kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú kíni? Pẹ̀lú ẹ̀sìn. Sharia ní al-muslimuna ala shurutihim. Mùsùlùmí gbọ́dọ̀ respect the conditions tí ń bẹ láàrin wọn. Olójọ́ jẹ́ pé panupọ̀ gbogbo àwọn àlùfáà lágbàáyé, contemporary jurists, bẹ̀rẹ̀ láti orí ilé ọ̀gá jù tá ń pè ní Majma'ul Fiqhi al-Islami, the Islamic Fiqh Academy tó wà ní Jeddah ní Saudi Arabia. Kò sí bọ́dì tó ga jù lọ nípa àpáàdà sí ọ̀rọ̀ Sharia ní àwọn nǹkan tí ò ti máa ṣẹlẹ̀ lánàá tí ń ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní àsìkò tiwa yìí. That is the highest body. Ọgbẹ̀njọba máa ń wí tiẹ̀ nínú lẹ́yìn àwọn wí tiẹ̀ ní o. Torẹ́ lómi ń bẹ kọ̀ máa pé kíní kan láì dá sí. Ọkàn máa sáré máa dá sí gbogbo nǹkan. Àwọn yìí kò sẹ́ni ó jù wọn lọ, àwọn àlùfáà ńláńlá ló wà ńbẹ̀. Èyí sì ṣe pé dábàá gbé ní àwọn Lárúbáwá nìkan, kódà Nàìjíríà náà láṣojú mẹ́. Tí n bá gbàgbé bàbá wa Professor Galandashi tí wọ́n jẹ́ àgbà ìmáàmù àtàgbà Murshidu ní National Mosque ní Abuja, àwọn náà represent Nàìjíríà lórí bọ́dì. Èyí ṣe pé tí wọ́n yọ́ ṣe kó jẹ́ra jẹ́ wá káwọn náà kó ti wá wá ní. Ìgbà láti wá fẹ́nu kò sí kódà kẹ́nìkan tó máa lọ wí nǹkan ní ẹ̀yìn kódà, especially ẹni tí ò qualify tó wọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń dá sí tí ọ̀yọ́ dá sí nísìnyí kò qualify. Ó sì ti believe pé kò sí tóun ò lè dàrú ní ẹ̀sìn. Ọlọ́run mọ́sà sàmọ̀nà rẹ̀ àtàwà náà. So bó ti jẹ́nu, copyright must be respected. Olúwa ò fẹ́ ká yanra wa jẹ. Ẹni ó bá ṣe wàhálà láká ìlúlò ní owó lọ́nà ní tó fi produce nǹkankan, wọn ni bọ́bá lóhun copyright rẹ̀ ẹ gbọ́dọ̀ sí kíní? Ẹ gbọ́dọ̀ respect ẹ̀. Bí ó bá tẹ́yìn lọ́rùn ẹ̀yin náà lọ sí ti yín. Àbí kí ń jà? Òun náà lè mú yín lọ́wọ́ pé ẹ má ṣe ti yín. Níbi copyright yìí náà yẹ̀yí ohun tó ti clear kí n tó lọ bí ìkejì. Ìbéèrè apá kejì, copyright material tó ní í ṣe pẹ̀lú kíni? Tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. Ibẹ̀ làwọn àlùfáà tí wá ní ọ̀rọ̀ méjì àbí mẹ́ta. Ara àwọn àlùfáà kan tí wọ́n believe pé kò sí yàtọ̀ ńbẹ̀. The same ruling tá a gbé lórí copyright ìwé physics àbí mathematics, òun náà ní bẹ́yàn bá tẹ tírà tafsiru àbóṣe ìwé hadithi tó bá lóhun copyright rẹ̀ ẹ̀fílẹ̀. Àwọn àfáà kan ní kò rí bẹ́ẹ̀. In tí òjò rí bẹ́ẹ̀ ni pé kò sí ẹni tó gbọdọ̀ deny wa ní access sọ́rọ̀ Ọlọ́run àti tàbí sallallahu alaihi wasallam. Gbogbo wa la ní right àti mọ̀ kí l'Ọlọ́run wí, kí sì ní kíni Ànábì wí, ká sì lè gbọ́ yé pẹ̀lú bàbá rọ́nà tẹ́nìkẹ́ ṣàlàyé wọ́n sì wá pé bàbá sanwó àlè àwọn kan tẹ Kùránì láyé lónìí sẹ́mọ̀ wọ́n tà bẹ́ẹ̀ ni wọ́n tẹ odidi Kùránì wọn òfin kankan kún o bó ti wà náà ní o eléyìí Saudi ló tẹ ọ̀fẹ́ ní o
ara tó fi gbọ́dọ̀ má ṣàdúrà fún Saudi nù àwọn nìkan ló kù láyé lónìí ń tẹ Kùránì tó pọ̀ báyìí lọ́fẹ̀ẹ́ ọlọ́mọdé àwọn ọmọ padà sí gbó àti ìlú tiwa náà o ọjà wa ló lè máa ṣe dáadáa but tí ń sọ elections ni pé kéèyàn bá lọ tẹrù Kùránì wọn náà lè tẹ àwọn kan tẹ Nàìjíríà náà yóò sì máa ta ọwọ́ akọ copyright sí pé aládòdó rí Kùránì òun fẹ́ tí ó nírárá ò ní copyright o àwọn àlfáà lọ lẹ́tọ̀ rẹ̀ copyright rí ọgbọ́dọ̀ pé káwọ̀ ọmọ ní access sí ọ̀rọ̀ Ọlọ́run àti túnmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run tafsiru ní sharihu ní ọlọ́jẹ́ kí ọ̀rọ̀ pé méjì mẹ́ta lórí eléyìí torí náà bàbá wa Sheikh Muhammad ibn Salih ibn Uthaymin alayhi rahmatullah inú àwọn àlfáà tí wọ́n dá sí wọ́n ní ojú tí a fi wò à ń pẹ́ kíníkà ní conflict of interest méjì ló pàdé o interest tọlọ́run àti interest tèèyàn olúwòsì bí áyàn kankan jẹ́ mẹ́ torí pé òun náà náwó bóyá millions lẹ́nà tó fi tẹ Kùránì àbí tíra yìí ẹ̀yin wá lẹ́ẹ̀ma lọ ṣe photocopy rẹ̀ wọ́n tún máa pawó eléyìí ò ní rí owó rẹ̀ pápadà ẹ mọ̀ pé kàsára nù lọ́ọ̀sì nù fún náà báwọn onímọ̀ jí máa wo nǹkan nínú a gbọ́dọ̀ wá bá ṣe protect your right àti interest méjèèjì lọ́nà wọ́n ní fatwa al-Ibn Uthaymin rahimahullah wọ́n lá béèrè ẹni tó fẹ́ ṣe photocopy ẹni tó fẹ́ ṣe photocopy tírà àbọ̀ fẹ́ copy disk on disk náà àbí software rẹ̀ a béèrè pé ṣé kọba gbọ́rọ̀ Ọlọ́run yé ló fẹ́ ṣe àbí wọn náà fẹ́ máa ọ̀fẹ́ sí business center tó máa ṣe fáwọn èèyàn wọ́n tó bá ní for my personal use mo fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run a sọ fún wọn ní copyright pé copyright rí ọ gbọ́dọ̀ deny rẹ̀ pé kọ́ mọ́ ṣe photocopy tí è gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó fi kọ́ra bọ́ yọ̀ǹda torí pé right ti interest rẹ ti fẹ́ forí sọ́tọ̀ Ọlọ́run ẹgbẹ́ olóhun fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ó tó bẹ́ẹ̀ kó pé ọmọ kọ̀rọ̀ Ọlọ́run àmẹ́ni tó náà bá fẹ́ commercialize rẹ̀ ńkọ́ bàbá láàsọ pé no interest tara tiẹ̀ ló kù wọ́n náà fẹ́ sọ́dọ̀ bẹ̀ ní ọba jẹ́bẹ́ lọ́ba ẹjọ́ dúnadúrà iye tí ọba ta copyright rẹ̀ fún ọ tẹ́jọ wá pín owó wọn ní ọ̀la ìfì bàbá wa nínú àwọn àgbàfà nílẹ̀ Saudi Arabia Sheikh Muhammad Al-Jibrin alayhi rahmatullah fatiwa tí wọ́n yàtọ̀ díẹ̀ fatiwa tí wọ́n yìí sì ní Allahu alam òun ni ó fẹ́ tẹ̀sùn wọn jù Allahu alam kí làwọn wí wọ́n ní the same approach náà ni wọ́n ní pẹ̀lú bàbá Ibn Uthaymin pé a fẹ́ protect interest méjèèjì right méjèèjì òun ọ̀tọ́ bẹ́ẹ̀ kó pé a máa ní access sọ́rọ̀ Ọlọ́run a máa gbọ́dọ̀ kóbùn náà wọ́n ní nítorí kíta àbá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó tẹ àwọn tírà yìí mọ́ yọ́ padà wá di pé gbogbo aná làkú nírì nǹkan kan kà mọ́ pé èmi ni lọ náwó sí kíní tí wọ́n á máa lọ dín photocopy ṣe èmi ò ní rówó mi pamọ́ wọ́n ní kò sẹ́ni tí ó débẹ̀ mọ́ o a gbọ́dọ̀ wò yóò náà o òun náà ń pè ní maslahatun ààbà public interest kí ni fatuwa ti bàbá Jibrin ni pé a béèrè lọ́wọ́ ẹni yìí èèlò ni cost of production rẹ̀ gbogbo nǹkan náà tó fi tẹ Kùránì àbí tó fi ṣe áàpù àbí tó bá ní 10 million ní fine reasonably bọ́ bá ti jèrè 2 million 3 million 4 million yóò tó kọ́dà ọba ló wọ́n jẹ 5 million ọ́sà gbọ́dọ̀ ní gbèdéke tí ọba làákà ìmọ̀ bàbá ní àwà aláwọ̀ rẹ̀ tí copyright rẹ̀ ó wà yìí kọ́ wà effective títí tí ó fi pa kíni
ojú owó rẹ̀ tó ná àti reasonable amount of profit. Lẹ́yìn eléyìí ohun gbogbo ẹ̀tọ́ bá fẹ́ ṣe photocopy rẹ̀ máa ṣe lọ torí pé kò sí reason fún má tó fi lè sọ pé kẹ́nìkan má lò kọ́ má ṣe photocopy tí wọ́n náwó sí owó tó ná kò ti pa èyí tó kù ọ̀fẹ́ ṣe jàmbá ló kù pé káwọn èèyàn má torí ẹlòmíì ó ti pa ìyáláyé owó ń bi ẹni tó ṣeun náà àwọn ọmọ mi ń jogún copyright lọ́dọ̀ bàbá wọn èyí bàbá wọn ló ṣe tíra yóò tó máa bá àwọn èèyàn já sí torí kọ́ bá máa pawó ní ọba máa pawó mẹ́ títí láíláí ṣẹ̀rí ò ní gbọ́ láyé ìlú ẹ̀ ṣẹ̀rí ò ní gbọ́ láyé ìlú ẹ̀ bàbá rẹ̀ bá níbi owó àfún láyé ọba pawó kọ́lá kó sì jẹ èrè lẹ́yìn eléyìí ohun kò sí bẹ́sìsì kankan fún inú ṣẹ̀ríà tó fi lè máa sọ pé ní copyright tó deny àwọn èèyàn ní access sí kíni sọ̀rọ̀ Ọlọ́run àtàgbọ́yé àgbọ́rọ̀ Ànábì àti àgbọ́yé rẹ̀ sallallahu alayhi wa sallam. So in summary mọ́rọ̀ copyright ti rí Allahu ta'ala a'lam.